السلام عليكم ورحمة الله وبركاته. كنت أنصر نقال إن ترى بقية النجاة والفلاح قلنا نبي تقبلتك فتتوريني أجو فوق صلاة الظهر في عصرك مغرب في عشاء من جد تبقوني أجو لا تلسبة بين أجوين وقد جاين أجو تجنا لواني أجو تسيكي إنه لا تسقطه بس صلاة الظهر عصر àti sọláàtì àìṣá ní rákà méjì méjì àbí gbogbo ní àdúpátá iná lílé ìtìtọ́ nítorí pé àwọn olùmọ̀ nípa ṣẹ̀ríà àwọn ẹni tó ń lọ́tọ́ kápá sọláàtì méjì pọ̀ nítorí ìrìn àjò àwọn al-Malikiyya al-Shafi'iyya al-Hanabila yàtọ̀ sí al-Hanafiyya torí pé àwọn sọ pé kọ̀tọ̀ kápá sọláàtì méjì pọ̀ lákòókò ọ̀kan nínú àwọn méjèèjì àyàfi ní Arafa àti Muzdalifa. àwọn olùmọ̀ yòókù yìí ọ̀rọ̀ wọn pín sí méjì. àwọn kan sọ pé ìrìn àjò tó bá jìnnà nìkan ibẹ̀ láti lè láǹfààní láti pa sọ̀láàtì méjì pọ̀ lákòókò ọ̀kan nínú wọn. eléyìí jẹ́ ọ̀rọ̀ èyí tó hàn jù lọ́dọ̀ Ash-Shafi'iyya àti àwọn Hanabila. ọ̀rọ̀ ẹlẹ́kejì òun náà ní pé gbogbo ìrìn àjò náà lè títọ́ òun náà lọ̀rọ̀ tí àwọn Malikiyya sọ. Ash-Shafi'i ọ̀rọ̀ rẹ̀ tó ti sọ tipẹ́ bẹ́ẹ̀ ni apá kan nínú àwọn ọmọ akéwù Ahmad ibn Hanbal. lẹ́yìn gbogbo eléyìí tọ́sítì ṣàlàyé ẹ̀rí ọ̀kọ̀ọ̀kan nínú àwọn ìsí méjèèjì láti wá débi èwo ló tẹ̀wọ̀n jù at-tarjih. أصيب الراجح في هذه المسألة والعلم عند الله تعالى أن الجمع يجوز في السفر القصير كما يجوز في السفر الطويل. في كتابة صلاة méjì قصير lákòókò ọ̀kan nínú méjèèjì ọ̀tọ̀ nínú gbogbo ìrìn àjò kò bá jẹ́ ètò gùn kò bá sì jẹ́ ètò kúrú nínú gbogbo ìrìn àjò ló ti tọ́. ilé jẹ́ ọ̀rọ̀ al-Malikiyya òun náà sì ni al-Imam Shafi'i sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó sì jẹ́ wajhun 'inda al-Hanabila ọ̀rọ̀ àwọn ọmọlẹ́yìn Ahmad ibn Hanbal. kí ló dé tá a fi sọ pé ó tọ́ ní gbogbo ìrìn àjò tá a sẹ́mà lórí ìrìn àjò ilé ìtòsí kó jìnnà a ní àwọn sábàbí yẹn lọ báyìí. alákọ̀ọ́kọ́ anna as-sahabata alladhina rawaw 'an an-nabiy sallallahu alayhi wa sallam al-jam'a fi as-safar لم يقيدوا في شيء من تلك الروايات ذلك السفر بالطويل ولا بالقصير فدل ذلك على الشمول. ألا من صحابة توضعوا والنبي صلى الله عليه وسلم لورين يجي أما قا صلاة الظهر قا صلاة العصر يوسف مجد لا قا قنوا مجد أسمع قا صلاة المغرب قا صلاة العشاء يوسف لا قا قنوا مجد. àwọn صحابة يقول لا ولو يكتب بس كذا جتين وجاء جتوجنا yàtọ̀ sí tó bá ní ìrìn àjò tí ó jìnnà. torí ẹ̀ eléyìí tọ́ka sí kọ́kárí gbogbo ìrìn àjò ìyẹn ni pé gbogbo ìrìn àjò tá a bá rìn iná ló ti tọ́ apasọ̀ láti méjèèjì al-Dhuhr àti Asr al-Maghrib àti Isha ìpọ̀. ẹlẹ́kejì anna as-sahabata mithlu ma lam yuqayyidu as-safara bit-tawil lil-jam'. àwọn sàhábà bó ti ṣe jẹ́ pé wọn ò la ìrìn àjò pẹ̀lú pé ètò jìnnà láti sọ pé ibẹ̀ nìkan ló ti tọ́ apasọ̀ láti méjì pọ̀. لم يقيدوه كذلك بالقصير وطن لنا قالوا يا جوجنا وسقيت جنا وسقيت جنا وإنما أكد دخول السفر القصير في الجواز فعل أهل مكة في عرفة إن كتفوني أنفانيات ما يكون إن أجوبا كورو أتو أقا صلاة ميجي قنينة ونني سيوارا مكة سيوارا مكة ني عرفة أتي مزدلفة لدو عرفة أتي لالي ọjọ́ al-jam' alẹ́ ọjọ́ Muzdalifa tó léyìí túmọ̀ sí wípé kò sí ìyàtọ̀ láàrin ìrìn àjò tó gùn àti etí ọ̀gùn. bákan náà wal-jam'u fi al-hadari min ajli al-matar bẹ́ẹ̀ náà ni wọ́n tún gbà wá fún wa nígbà tó lè pa sọ̀láàtì pọ̀ nílé nígbà tó jò bá rọ̀ gẹ́gẹ́ bá láyé rẹ̀ ó ti ṣe wá àti nínú sọ̀láàtì wò. ẹlẹ́kẹta anna al-jam'a lamma 'allaqahu ash-shari'u bi musamma as-safar wọ́n ní ká pa sọ̀láàtì dhuhr àti asr pọ̀ lákòókò kan nínú méjèèjì al-maghrib àti Isha pọ̀ lákòókò ọ̀kan nínú méjèèjì. a rí i pé nǹkan tó wá nínú ṣẹ̀ríà òun náà nìkan ṣàfihàn wípé ńṣe láàṣì bẹ́ẹ̀ nígbà tá a bá wà lórí ìrìn àjò nǹkan tí ṣẹ̀ríà sọ̀rọ̀ àjẹ́ pé fahuwa yata'allaqu bi kulli safar ó ní í ṣe pẹ̀lú gbogbo ìrìn àjò sawa'un kana dhalika as-safaru tawilan aw qasira kò bá jìnnà kò bá má jìnnà. sábàbí tá a sọ yìí arímú nínú ọ̀rọ̀ Shaykhul Islam Ibn Taymiyyah rahimahullah. ẹlẹ́kẹ̀rin أنه لا تلازم بين القصر والجمع. أني كوسين كتوسو قدين أنكاركاكو
pẹ̀lú ká pa sọ̀láàtì méjì pọ̀ sí lákòókò ọ̀kan nínú méjèèjì kò sí tó so wọ́n pọ̀ èyí sì nǹkan kan náà ní méjèèjì wípé tó bá ti ṣe kọ́sùrù ó ṣe jámọ̀ ǹjẹ́ ọba máa ṣe jámọ̀ á jẹ́ pé ẹ sì kọ́sùrù kí ló dé. بدليل جمع النبي صلى الله عليه وسلم في المدينة من غير خوف ولا سفر ولا مطر أدينا قلنا كان النبي صلى الله عليه وسلم أقوى صلاة الظهر أتي عصر قوني مدينة مغرب أتي عشاء أقوى قوني مدينة وصبح وسيلورين هذا وجوسيرا أقوى صلاة يقوى بلا قصر وسجنوكو يتجرى كامين سرى كامج وتمسك كسنتوسو قصر أتي جمعكو وقصر الحجاج في منى بلا جمع بكنا تبعته نياس وحج هذه كون على لاجي gbogbo gbàtà máa fi wà ní Mínà gbogbo sọláàtì tó bá ti jẹ́ rákà mẹ́rin rákà méjì méjì wọn máa ṣe àmọ́ wọn papọ̀ lásìkò sọláàtì Zuhur bá tó á ṣe ní rákà méjì ní Mínà títí Asri bá tó á ṣe ní rákà méjì tí Maghrib bá tó á ṣe ní rákà mẹ́ta tí sọláàtì Ìṣá bá tó á ṣe ní rákà méjì á ti ṣe qasru níbi àwọn rákà mẹ́rin mẹ́rin ṣùgbọ́n àṣe jamu á jẹ́ pé kò sí tó so méjèèjì pọ̀ píríncípù wípé kò lè sí jamu àfi níbi tí qasru bá wà ó bàjẹ́ pẹ̀lú nǹkan méjì Ànábì pa àwọn sọláàtì yìí pọ̀ sí ní Madina rí láì jẹ́ wípé ogun ló ṣẹlẹ̀ láì sí ìrìn àjò láì jẹ́ kójú rọ̀ kò sì dín rákà àwọn oníràkà mẹ́rin mẹ́rin kù alálàájì àwọn náà máa dín òǹkà rákà kù ní Mínà wọn kì í sì pa sọ̀láàtì pọ̀ lẹ́yìn ìjọba bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láyé sọ wa kápẹ́jọ lọ́rọ̀ afẹ́ pa sọ̀láàtì Maghrib àti Ìṣá pọ̀ ìgbàláyè wa pẹ̀lú àwọn májẹ̀mú tí ń bọ̀ ṣùgbọ́n tá a bá papọ̀ kò síbi táwọn ti sọ pé káwá dín òǹkà rákà sọ̀láàtì Ìṣá káàdín kò sí rákà méjì kò síbi tí wọ́n ti wí bẹ́ẹ̀ eléyìí túmọ̀ sí wípé jẹ́mọ̀ ò lè dá dúró láì kò sí kọ́sù lè dá wà láì kò sí jẹ́mọ̀ òfin táwọn apá kan nínú àwọn fuqaha táwọn ń kà pé kò lè sí kọ́sùrù láì sí jẹ́mọ̀ kò lè sí jẹ́mọ̀ láì sí kọ́sùrù kò rí bẹ́ẹ̀ ẹlẹ́kan anna al-jam'a rukhsa ìdẹkùn ní kápá sọ̀láàtì méjì pọ̀ yajuzu fi'luha fi al-hadar ìdẹkùn yìí ìgbàláyè wà fún apá àlèsí ńlẹ̀ èsì dandan lórí ìrìn àjò فما يجوز في السفر يجوز التولين يجوز فلم يجوز قياسه على المسح 3 أيام كما في فوق بس على فجمت قياس مع الفارق أم فينتي أجرا ما ويرانا بقول سلسلة بقى تقول كيف فوق بس على فجمت سنين اللي وانت ما سبع بلورين يجوز lórí ìrìnàjò wọn ti máa ṣe bẹ́ẹ̀ a sì sọ wípé ká pa sọ̀láàtì pọ̀ sí lákòókò ọ̀kan nínú méjèèjì bó ti ṣe tán lé lọ́tọ̀ lórí ìrìnàjò wọn jọra wọn pẹ̀lú ká fọwọ́ pa ìbọ̀sẹ̀ lọ́jọ́ mẹ́ta eléyìí wà fún nínú àjò lẹ́yìn eléyìí al-mas'alatu ath-thalitha ohun àgbéyẹ̀wò ẹlẹ́kẹta hal min shuruti jawaz al-jam' fi as-safari kawn al-musafir sa'iran aw nazilan ǹjẹ́ tí ń bẹnu májẹ̀mú tó sọ pípa salatu adh-dhuhr àti asri pọ̀ sí lákòókò kan al-maghrib àti ìṣá pọ̀ sí lákòókò kan tí nínú májẹ̀mú rẹ̀ òun náà ní kó jẹ́ pé ìgbà tá a ní ọ̀tọ̀ ká ṣe bẹ́ẹ̀ lórí ìrìn àjò sínú mẹ́jẹ̀mú rẹ̀ ni kó ní ìrìn àjò yẹn kó jẹ́ pé ó sì ń lọ àbí ọba àti ẹ̀ ti sọ síbi kan lórí ìrìn àjò rẹ̀ kó tó tún máa lọ sígbà tí máa ń lọ nìkan iná ló láǹfààní àti máa pa àwọn sọ láti pọ̀ sí àbí tó bá ti kọ́kọ́ sọ síbi kan náà lórí ìrìn àjò yìí àǹfààní yẹn náà tó wà fún ẹ pẹ̀jú ẹ nísìnyí èèyàn fẹ́ lọ sí Kánò tọ́ wọ́n á rìn títí wọ́n fi dé Mínà gbàtà wọ́n dé Mínà yẹ bọ́nà sì bàjẹ́ nìsín torí kọ́ náà ń lọ Kánò à ń gba Mínà ẹ̀yin náà máa fi rọ́ǹgò yìí tó wọ́n á dé Mínà wọ́n pé ká á sì jọ méjì nbí ká tó tún tẹ̀síwájú onírìn àjò náà sì ṣé nígbà tó bá fi wà ní Mínà ni ṣé yóò tún máa pa sọ láti pọ̀ àbí nígbà tó ti sọ̀kalẹ̀ yóò máa ṣe gbogbo sọ láti lásìkò rẹ̀ ṣùgbọ́n àǹfààní wà fún ikú gbogbo ètò bá ti jọ rákà mẹ́rin kọ́ máa ṣe ní rákà méjì nígbà sọ̀rọ̀ tàbá sọ pé gbogbo gbà tó bá wà lórí ìrìn àjò yìí àǹfààní wà fún láti máa paṣọ láti pọ̀ kò bá jẹ́ kó ti sọ̀kalẹ̀ lọ́nà kò bá sì jẹ́ pé orí ìrìn náà lọ́wọ́ àpò dúró nǹkan tó kẹ̀ gbé dúró nìsín kó fẹ́ ṣe sọ láti kó tún tẹ̀síwájú. torí ẹ̀ ikhtalafa al-fuqaha fi hal yushtaratu li jawazi jam' al-musafiri an yakuna sa'iran aw la ala qawlayn ìyapa wà láàrin àwọn fuqaha nípa pé onírìn àjò tí ó paṣọ láti méjì pọ̀ sí pé májẹ̀mú rẹ̀ ní kó jẹ́ pé ó sì ń lọ àbí ọba àti ẹ̀ ti sọ̀nà sáǹfààní àti pápọ̀ wà fún ọ̀rọ̀ oríṣi méjì alákọ̀ọ́kọ́ yushtaratu al-malikiyyatu fi al-mashhur
لجواز جمع المسافر في حج أو عمرة أو غيرهما بين الصلاتين أن يكون سائرا. مالكية سويكي انتي ọsọ àti pa sọ̀láàtì méjì pọ̀ dẹ̀tọ́ fún onírìnàjò tí onírìnàjò àti lọ sí hajj umrah tàbí nǹkan míì tí ó fi lè máa pa sọ̀láàtì méjì pọ̀ òun náà ní kó jẹ́ kó sì wà lórí ìrìn. yàtọ̀ síbẹ̀ níta ní lọ Kánò tó wá rí kó wọ́n ṣèjọ́ méjì ní Mínà lọ́dọ̀ màlìkíyà tó bá ti sọ ní Mínà ó láǹfààní àti máa dín sọ̀láàtì rákà mẹ́rin kù sí méjì ṣùgbọ́n kò sáǹfààní fún láti máa pa sọ̀láàtì dhuhr àti asri pọ̀ maghrib àti ìṣá torí kó bá wà lórí ìrìn àjò àwọn ní kọ̀tọ̀. aw an yakhafa fawta amrin bákan náà ó tún tọ́ kó máa pa àwọn sọ̀láàtì méjèèjì yẹn pọ̀ nígbà tí bá ń bẹ̀rù pé nǹkan kan lè bọ́mù lọ́wọ́ lórí ìrìn àjò láti ẹ̀kọ́ ti dúró nìkan ní wọ́n wò wípé tó wọ́n bá pa sọ̀láàtì dhuhr àti asri pọ̀ àbí maghrib àti ìṣá pọ̀ nǹkan kan ẹni tó ní kó wọn wá lágbo báyìí lápèjúwe nǹkan tó ní kó wọn wá fún ó lè bọ́mù lọ́wọ́ torí tó ń bá ní kó wọn dúró de gbogbo sọ̀láàtì kọ̀ọ̀kan náà méjèèjì kó wọn ṣe lákòókò rẹ̀ òun ní padà láǹfààní àti lè bá ẹni tó ní kó wọn wá. tọ́ fa in jadda bihi as-sayr tó bá sì ń bẹ lórí pé ń rìn lọ aw khafa fawta amrin àbí ń bẹ̀rù pé kí nǹkan kọ́ má bọ́mù lọ́wọ́ jama'a bayna adh-dhuhri wal-'asr ìgbà náà ni ó tó pa sọ̀láàtì dhuhr àti asri pọ̀ wa bayna al-maghribi wal-'isha فكان صلاة المغرب والعشاء وكذلك اشترط الليث بن سعد. أما مالكية صبر الليث ابن سعد وكان هنا علماء طبقا هنا قابي إمام مالك هنا صبر والأوزاعي بني هنا علماء لاني طبقا إمام مالك هنا صبر والثوري في رواية عنه بكنا هنا بواكا توالد الثوري هنا صبر تيني طبعا بلورين يبقى نوتو لسبب بنا نواني هنا بواكا لدو أحمد ابن حنبل ورلكج أنه لا يشترط جدة السير لجواز الجمع في السفر lọ́dọ̀ táwọn ilé wọn ní kì í ṣe májèmú ẹni kọjá pé ń sìn bẹ lórí yìí bàbá àti sọpọ̀ ń fẹ́ ṣe jọ́kan jọ́ méjì nbìkan àǹfààní ẹ̀ sì tún ṣẹ́kù fún bẹ́ẹ̀ ni Imam Malik náà sọ bẹ́ẹ̀ nínú riwaya kan Ash-Shafi'iyya ọ̀rọ̀ tiwọn nù Al-Hanabila fi as-Sahih lẹ́yìn tí ó lálàáfíà nínú ọ̀rọ̀ tiwọn sọ ọ̀lẹ́ Ibn Abdul Barr olùmọ̀láni nínú àwọn olùmọ̀ al-Malikiyya òun wá sí olùmọ̀ Malikiyya tí ń tẹ̀lé Malikiyya ní tẹ̀lé afọ́jú olùmọ̀ ńlá gidigidi ni ẹni tó ṣe pé nímọ̀ tó ṣe pé yẹn máa fi jọ nǹkan táwọn olùmọ̀ bá sọ mú èyí tó dọ́gba jù nínú ẹ̀ jáde à ń pẹ̀lú wọn ní al-muhaqqiqun àwọn onímọ̀ ìjìnlẹ̀ al-Imam Ibn Abdul Barr tí a bá wo àwọn ọ̀rọ̀ tó sọ nínú mà á mọ̀ pé ẹni tó lu ẹlẹ́dàá wa tó gbéga púpọ̀ ni wọ́n ṣiṣẹ́ gidigidi fún ìmọ̀ nínú sẹ́kẹ́nsì nílẹ̀ nìkan wọ́n ṣàlàyé tírà al-Muwatta ti Imam Malik rahimahullahu ta'ala sínú tírà oríṣi méjì ọ̀tọ̀ọ̀tọ̀ alákọ̀ọ́kọ́ wọ́n pè ní at-Tamhid libn Abdul Barr tírà yìí ó jẹ́ ìdí 24 ṣùgbọ́n kì í ṣe gbogbo èèyàn ló lè ṣàǹfààní nínú ẹ̀ nítorí pé ọ̀nà tí al-Imam Ibn Abdul Barr tí wọ́n gbà tó àwọn ahadith tó wá nínú Muwatta kó tó di kí wọ́n ṣàlàyé rẹ̀ nínú at-Tamhid ó yàtọ̀ sí bí Imam Malik bó ti ṣe tó àwọn ahadith rẹ̀ sínú Muwatta nítorí pé ìgbà tí Ibn Abdul Barr tó ń fẹ́ tó àwọn ahadith yìí ó tó ní títò àwọn àfa Imam Malik tí Imam Malik gbà dìtì wá lọ́dọ̀ wọn ó tó lórí alif bataiya alphabetically táfà rẹ̀ bá jẹ́ kókó rẹ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú hamza àdìsí wọn lọ́kọ̀ọ́kọ́ rí kó tó di kó àwọn àfáà tó kọ́ wọn bẹ̀rẹ̀ pẹ̀lú bá káwọn àdìsí tí wọ́n tó tẹ̀lé kó tó káwọn àfáà tó àdìsí tí wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú sáà torí àti ṣèwádìí ń bẹ̀ ọ̀rọ̀rùn rárá ó sì wá jẹ́ pé tíra kan tó wúlò púpọ̀ nítorí pé nǹkan tí wọ́n mójútó jù nínú at-Tamhid yàtọ̀ sí ṣe àlàyé àwọn òfin ìdájọ́ ṣẹ̀ríà tó ní í ṣe pẹ̀lú àdìsí kọ̀ọ̀kan òun náà ni ọ̀rọ̀ nípa àwọn àhàdìsí kọ̀ọ̀kan ọ̀nà tí wọ́n gbà wá àtàwọn àdìsí míì tó jọ wọ́n. eléyìí ńlọ́fà ló fi jẹ́ pé àti ṣèwádìí ń bẹ̀ kọ́ rọrùn wọn ò tó gẹ́gẹ́ bí Muwatta àti ṣèwá torí tó má tó bí Muwatta ṣèwá èmi fẹ́ gbọ́ àlàyé gbogbo àhàdìs tó wà nínú Muwatta yìí ẹnu kí n ṣe náà ni gẹ́gẹ́ bí Muwatta. a sọ pé lónìí àti kàdísì alákọ̀ọ́kọ́ a sì ti rálà yìí tán sí ń parẹ́ ó bá di lọ́la kákẹ́lẹ́ kejì ni kò rí bẹ́ẹ̀ torí ẹ̀ ní ọ̀kan nínú àwọn olùmọ̀
lọ́jọ́ olùmọ̀ayé ìsìn taari láyé ìsìn náà ni Sheikh Atiyya Muhammad Salim Sheikh Atiyya Muhammad Salim ó jẹ́ adájọ́ kan nínú àwọn adájọ́ ní al-Madina Madina anabi Muhammad sallallahu alayhi wa sallam ó sì jẹ́ pé ìpìlẹ̀ rẹ̀ ọmọ Misra ni ṣùgbọ́n ti di ọmọ Saudiya ó sì jẹ́ kan nínú àwọn ọmọ kí wọ́n gbajù fún olùmọ̀wá Sheikh Muhammad al-Amin al-Shanqiti rahmatullahi alayhi bàbá tó kọ Adwa'ul Bayan Sheikh Atiyya Muhammad Salim àwọn ni ọmọ kí wọ́n àgbà ní nǹkan tó hàn sáwọn Sheikh Atiyya yìí ìgbà tí bàbá ní Adwa'ul Bayan tó jà fàrẹ̀ wọ́n sì Adwa'ul Bayan wọn àparí rẹ̀ tí kò fi dé Sheikh Atiyya àwọn ni wọ́n parí ẹ̀ tó ń ti pé ìyàtọ̀ wà láàrin méjèèjì láàrin káfà sọ àti tọmọ kí ó sọ ṣùgbọ́n ọmọ kí ó náà ní gbìyànjú Sheikh Atiyya àwọn ni wọ́n wá mú at-Tamhid tí Ibn Abdul Barr jazakallahu khairan wọ́n wá tó wọ́n tuntun gẹ́gẹ́ bí àdéhì ti ṣe wá nínú Muwatta kì í ṣiṣẹ́ kékeré ìwọ̀n tó tu gbogbo tíra ń palẹ̀ wípé àdéhì yìí ni Malik fi ṣe alákọ̀ọ́kọ́ níbo ní Ibn Abdul Barr tó ṣàlàyé rẹ̀ wọ́n wá lọ gbé gbogbo ọ̀rọ̀ yẹn wá sí àkọ́kọ́ àdéhì kejì ń bo ní Ibn Abdul Barr ti ṣàlàyé rẹ̀ iṣẹ́ tó ń ṣe yìí nínú 24 volumes of book kì í ṣe wàhálà kékeré kì í sì ṣe nǹkan tó ṣe pé ó ti wà nínú kọ̀mpútà nígbà náà tí mi ò kàn máa béèrè pé àdéhì lágbájá kọ́ tí kò máa lẹ̀ ń gé máa lẹ̀ mẹ́bi ń gé máa lẹ̀ kò rí bẹ́ẹ̀ wàláhì kì í ṣe wàhálà kékeré jazakallahu khairan so Sheikh Atiyya àwọn ni wọ́n wá tò lọ́nà tó fi jẹ́ pé ó lè rọrùn fáwọn èèyàn tó ń kẹ́kọ̀ọ́ lóde òní tí ó jẹ́ pé ìgbìyànjú wọn ti lẹ̀ láyé ìgbà táwọn kọrin kò ṣòro nítorí káwọn wo àwọn hadith àwọn Sheikh Malik so Malik gba hadith yà lọ́dọ̀ Ibn Shihab az-Zuhri so Ibn Shihab az-Zuhri ẹ wọ ara fi tọ́bọ́ sí ẹ lọ wá kò ṣòro fáwọn ó dàbí àwọn dictionary lárúbáwá yìí ẹ rí i pé ní ìsìn ẹ̀yin tẹ́ bá ń pèdè lárúbáwá ọmọ tó kẹ́kọ̀ọ́ kọ́lá kó dé yunifásitì á rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn dictionary yẹn kan rọrùn fún wọn láti lọ wá ìtumọ̀ gbólóhùn nínú ẹ̀ kí ló dé nítorí pé àwọn dictionary lárúbáwá yìí kì í ṣe bí wọ́n ti ṣe máa ń to dictionary lẹ́yìn ọ̀rẹ́ yìí nírọ̀lẹ́ ayé ni wọ́n to àwọn dictionary alákọ̀ọ́kọ́ èyí tó pọ̀ nínú àwọn dictionary alákọ̀ọ́kọ́ yẹn wọ́n tó láti ibi tí àràfi bá parí sí ni àbí òye wa ha nísìnyí ẹ̀ ń wá qara'a ẹ̀ ní lọ sí báàbù qaf yóò wá sọ pé qaf ra hamza báàbù hamza lẹ lọ hamza tí rọ̀ síwájú ẹ̀ tí kọ́ọ̀fù bẹ̀rẹ̀ rẹ̀ so bẹ́ẹ̀ lórí nínú dictionary wọn so wọ́n wá lágùn wọ́n mọ̀ pé mo wọ́n kọ́ra mo lọ sí báàbù kọ́ọ̀fù tí wọ́n ń sọ yun bí wọ́n sọ pé wọ́n ti sọ pé naam tọ́rakọ́ oní báàbù kọ́ọ̀fù tí wọ́n lọ torí kí ló parí rẹ̀ kọ́ọ̀fù wọ́n sọ pé tọ́ tí rọ̀ síwájú ẹ̀ títọ́ bẹ̀rẹ̀ rẹ̀ àwọn alágùn bàjẹ́ gbogbo ẹ̀ náà tún wúlò yóò jẹ́ kó ọmọ wa rẹ garagara gbéraga pé kí ló àkọ́ ọwọ́ dictionary mu wọ́n ní kọ́ lọ wá tuma gbólóhùn mẹ́wàá yìí wá ọwọ́ sọdún mẹ́wàá òòlì mú ọdún kọ̀ọ̀kan tó eléyìí túmọ̀ sí pé yóò jẹ́ kó ọmọ wa rẹ. òun náà bí lisan al-arab Ibn Manzur ìdí mẹ́ẹ̀ẹ́dógún bó ṣe tó gbogbo ẹ̀ mú tọ́ ẹnìkan wá dé wọn bá wa tó lọ́nà tí ó fi yí àwa tá a dé ọ̀rọ̀lẹ́ ayé dókítà bá ń ti wá nǹkan kan ọ̀rọ̀ kọ́ọ̀fù ni ọlọ wọn lọ sí hamza mọ́ so bẹ́ẹ̀ náà ni al-Qamus al-Muhit ti Fayruz Abadi so bẹ́ẹ̀ náà ni àwọn ọ̀wánúsì ńláńlá àtàyè john ẹ̀sẹ̀ sẹ́ni karamakumullah gbogbo àwọn wíìn wọ́n gbìyànjú bẹ́ẹ̀ gan ṣùgbọ́n nígbà tó di ìrọ̀lẹ́ ayé ọ̀rọ̀ ọ̀hún nísìn ètò ọgbọ́n lọ́nà tẹ́ fi tètè rí èèyàn mélòó ní kà kálukú tiktok àwọn wá ìtumọ̀ gbólóhùn kan àwọn tíra sì kúnlẹ̀ tó ti lè wo wọ́n á lè pé kí íńtánẹ́ẹ̀tì ọ̀sọ̀ fún un kí ni ìtumọ̀ kẹ́límà yìí Allah tíra wá di tí wọ́n fi ń dírẹ́sì lé dípò kọ́ lọ gbé kọ́ máa wá sẹ́rí wàhálà tí wọ́n máa ń ṣe nǹkan tó rí ibi tí ọ̀rọ̀ máa wà òun náà wúlò nínú mà torí pé nǹkan tó ń wá tó bá padà rí òní gbàgbé rẹ̀ kíákíá àmì ìtàn kẹtẹ tiktok tó rí àbá kíákíá ni ó sá lọ torí pé wọn náà tó máa sọ pé lọ́la tí wọ́n bá wá kọ́ ẹni pé tó tiktok ní. àwọn olùmọ̀ yẹn gbìyànjú gan wàláhì Ibn Abdul Barr
ìgbà tó wá kọ tẹ̀míhìdì tán àwọn yẹn wá sọ fún pé ìwé ìlà ìkọ̀ rọrùn because náà bá wà kankan bẹ́ẹ̀ ẹ wo bẹ́ẹ̀ sì tó lẹ́yìn náà àwọn wá ìdájọ́ bẹ́ẹ̀ ẹ wá bí ọ̀rọ̀ hadith tẹ́ sọ́sọ́sọ́sọ́ kẹ́ tó dórí ọ̀rọ̀ fiqh ọwọ́ ni kò sí wàhálà àtúmọ̀ ayé ṣèwé mi ìwé mi tó wá sí ọ wá tó gẹ́gẹ́ bí Muwatta sí wa òun wá jẹ́ pé àlàyé fiqh tó wà ní Muwatta nìkan òun jẹ́ ìdí ọgbọ̀n 30 volumes tó o pè ní al-Istidhkar ẹ dàpọ̀ bóun làwọn ṣe lásìkò báyìí kò sí ná actually gan kò sí gègé tó dáa gbogbo àwọn pẹ́ẹ́nì táwọn ń lò kò sí bákan náà á rí i pé wọn à ní nǹkan tó fi ń tẹ̀wé ọwọ́ ni wọ́n fi kọ gbogbo òwe yìí o ó tó di kí wọ́n gbé jáde tàdá ni o tàdá wà ni o ó mú gègé ó kì í bọ́nu tàdá wà ó sì bẹ̀rẹ̀ sí ní kọ́ omi gan tó bá fẹ́ kọ́ off ó lè dàpọ̀ kí gbogbo ibi tó yẹ ká fi hò sí òun kí gbogbo ẹ̀ kọjá pé tàdá di gbogbo ẹ̀ ẹni tó bá mọ̀ wíkà ẹni ò lè kà tó wọ́n rí gbogbo nǹkan yìí ṣe ọjọ́ ayé wọn kì í sì ṣe kó gùn lọ títí tábà pé wọ́n lọ ọgọ́rùn-ún mẹ́ta ọdún wọ́n sì rí gbogbo nǹkan yìí kì í sì tún ṣe pé bóyá ìyẹn kàdọ̀ ti tákàdá tí ọmọ kọ̀ọ̀kan kúkọ tí ò ní ìtumà ọmọ kọ̀wé rádaràda àbí wòtí ọlọ jí ọwọ́ alẹ́ ọkọ rẹ máa ó lè rárá àwọn nǹkan tó ṣe pé bíjẹ yọ kan nínú ẹ̀ ọmọ kékeré ṣe eré ni wọ́n kọ síbi wọ́n sì wá láǹfààní àti ṣe gbogbo adúrú sẹ́yìn torí kọ́ ń lọ àsìkò wọn dáadáa ni Allah ọba ń fa albarkas àwọn iṣẹ́ àwọn tó máa kọ́ rí òfò ọ̀rẹ́ àdánù ká akóbára wọn tí èyí ara wọn kàlà àsìkò wọn wá èyí kà sí pé àwọn kọ́kọ́ kóra wọn dé pé agbọ́rọ̀ kan wà ní ọ̀rọ̀ kọ̀ nítorí pé tó bá fi wákàtí kan yẹn lẹ̀ ẹ̀ mọ iye nǹkan ti dínkù nínú nǹkan tó ń ṣe fún Islam tí wọ́n bá jẹ́ pé wọ́n sọ àsìkò wọn àwọn náà bá kàn kú ní tíwẹ́ bí gbogbo yẹn ṣe ń kú tí ò forí palẹ̀ àbíkọ́jọ́ pọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ rádaràda ọ̀rọ̀ burúkú tẹ̀yìn sọ láyè sí kọ́ máa bú ewu kọ́ máa wúwo kówì tó bá tẹ báwọn fáyé wọn sẹ́nu kí ni wọ́n fi lẹ̀ fà ló mà àmọ́ kò lè ṣeéṣe náà ó ti kọ́kọ́ mọ̀ kí wọn náà tó lè kọ̀wé gbogbo àwọn tí ń bú ewu tẹ́ ń ṣe ranu kò lè kọ́ dò torí kọ́ mọ́ dò mímọ̀ ló lè kíkọ́ tó wàá kọ́ mọ̀ kí lọ́ fẹ́ kọ́ náà ẹnu kó gbogbo sọkúsọ táwọn èèyàn sọ tó bá gbé sórí òṣùwọ̀n odó lásán tó àwọn olùmọ̀tẹ́yìn rí wọn ti kọ́kọ́ kọ́ ìmọ̀ wọn ti mọ̀ dọ́ba àwọn náà wọ́n wò pé kò yẹ káwọn kú kúrò láyé yìí láì jẹ́ pé àwọn sàlùmọ́ láǹfààní jazahumullahu khayran anil islam wal muslimin wàláhi wọ́n ṣiṣẹ́ fún islam ẹ fi 30 kún 24 51 volumes ibn abdulbar tó dúró wọ́n ti kọ́ tírà kankan fún wa alkafi fi fiqhi ahli almadinati almaliki alkafi fi fiqhi ahli almadinati almaliki wọ́n tún jẹ́ ìdí méjì títẹ̀mí ìdí kan ìyẹn ni pé tíra yìí tú ọ tó bá fẹ́ máa fi pé ìmáàmù Malik ìtumọ̀ rẹ̀ mi. sẹ́wárí al-Istidhkar tó kọyìn tó jẹ́ 30 volumes ibẹ̀ ni Ibn Rushd ló ti mú tíra rẹ̀ tọkọ tó kọ ní Bidayatul Mujtahid wa Nihayatul Muqtasid táwọn ọmọ kọ́ ní àwọn yunifásitì ní Kulliyatu Sharia ní gbogbo àwọn ilẹ̀ Lárúbáwá. inú tíra ló ti summarize Ibn Abdul Barr kò tó dúró ó ti kọ tíra kan fún al-Isti'ab fi ma'rifati as-sahaba tíra tó kárí tó bá fẹ́ mọ̀ ta ni sàhábì gbogbo àwọn sàhábà yóò mọ̀ alọ́kọ̀ọ̀kan yóò mọ̀ sọ biography wọn jazakallahu khairan wàláhi àwọn olùmọ̀ẹ̀sìn islam wọn gbìyànjú bá tíra Ibn Abdul Barr olùmọ̀ńlá ni o tí wọ́n rí gbogbo tíra kọ̀ọ̀kan at-Tamhid al-Istidhkar al-Isti'ab àyìnmáyé tíra lọ jáde látara wọn irú rẹ̀ ní Bidayatul Mujtahid wa Nihayatul Muqtasid láwọn ọmọ tó ń kẹ́kọ̀ọ́ pa afẹ́ gba phd afẹ́ gba masters degree àìmọye tíra ni wọ́n ṣe látara àwọn tíra yìí wọ́n lè sọ pé ijma'atu Ibn Abdul Barr gbogbo ijma' tí Ibn Abdul Barr bá sọ pé wa huwa mujma'un alayhi wa huwa ijma'u ahli al-ilm gbogbo orú rẹ̀ ẹlòmíì kó jọ fi gba phd so bẹ́ẹ̀ jazakallahu khairan ó yẹ wọ́n alálẹ́ fún gbogbo yìí tó bá fún ó túmọ̀ sí pé òpè lólódò wọ́n á sọ pé professor Ibn Abdul Barr olódòní doctor Ibn Abdul Barr olódòní àbíká kan sọ pé al-Imam Ibn Abdul Barr mo rò pé yé wa yìí sì máa ń mọ́ṣáláṣí òtọ́ nǹkan rẹ̀ dànù torí àwọn olùmọ̀ ńlá wọn wọ́n máa sọ fún wọn pé al-Imam ìtẹríba wa pọ̀ tó bá ti fẹ́ sọ̀rọ̀ tó lè mọ fẹ́ sọ̀rọ̀ lórí nǹkan yọ pé qala Abu Umar sọ pé ọmọ rẹ̀ ní Umar wọn máa fi pè orúkọ àpè mọ́ma tó ní ní Abu Umar ìtẹríba yéésì kan sọ pé qala al-Imam wọ́n kọ́ ló máa pé mo jẹ́ kankan àwọn èèyàn ní kó tí kò máa wúyàn kò sí fún wa ṣẹ́sì láwọn èèyàn náà wọ́n rí tiẹ̀ ni lórí wọ́ọ̀tì rẹ̀ kí lọ jẹ́
ìwọ kọ́ ló máa dá ẹ̀ máa nù ẹni ìrọ̀ lásán ó dó lásán ìwọ kọ́ ló máa gbéra rẹ̀ wọ́n máa pé kí Allah kó jẹ́ kó jẹ́ ní pàtàkì lọ́dọ̀ rẹ̀ àmọ́ kí mo ti gba ìwé rí báyìí mo ti gba kí ló túmọ̀ rẹ̀ jòdó lọ tí ìbá sòdó tí ọ̀rọ̀ ẹ̀kọ́ máa pariwo rẹ̀ ó dàbí ẹlòmíì ní sọ́wọ́n ṣiṣẹ́ yunifásitì tó bá ti promote àti títí nípa ẹ̀kọ́ ti di associate professor ọ̀n ti di and then what ìrọ̀ lásán ọ̀pọ̀lọpọ̀ wíwọ́ ọkọ náà tó fi gbẹ́ bó lè ní ìwé àwọn ọmọ ọlọ́mọ adúpẹ́ pé wọn ò ṣe bẹ́ẹ̀ mọ́ àkàràmọ́kànlá sẹ́rí àwọn ẹni tó wá gbéga yẹn àwọn ìpera wọn ní kankan olú ẹlẹ́dàá ló máa gbé wọn hàn Ibn Abdul Barr olùmọ̀nlá gidigidi tí èsì tàwádà rahimahullahu ta'ala Ibn Abdul Barr sọ pé wa riwayatu ahli al-madinati an Malik hiya jawazu jam' al-masafir bayna as-salatayn sawa'un jadda bihi as-sayd aw lam yajid bihi khilafa أو لم يجد به خاف فوت أمر أو لا وني أجبوا ولا تدعوا وراء مدينة تجوا مكيو مالك الملك لا مكيو ريسريس ولا مكيو تجا أهل المدينة ولا مكيو تجا أهل مصر ولا مكيو تجا أهل بغداد إذا لما قلتم وبه قال المدنيون من المالكية من تلامذة مالك وني إلى تجا مدينة لا مكيو مالك صح وبه قال المصريون من تلامذة مالك أو مصر وبه قال البغداديون من تلامذة مالك أو على بغداد èyí táwọn ará Madina gbà wá òní pé Malik sọ pé ọ̀tọ̀ kápá sọ̀láàtì méjì pọ̀ bóyá à ń bẹ lórí ìrìn àbá sí lórí ìrìn lókun bàtà bá sáwà lórí ìrìn àjò kí ló dé tí ìyapa fi wà a sọ pé n tó fà tí ìyapa fi wà lórí ọ̀rọ̀ yìí láàrin àwọn olùmọ̀ òun náà ni kí làgbọ́yé wọn sí àwọn àdìsí ọ̀tọ̀ọ̀tọ̀ tó wà ìrádìsí míì wá ó fi hàn yín pé tó ní ìrìn àjò bá sì wà lórí ìrìn ni ló láǹfààní àti máa pa sọ̀láàtì méjì pọ̀ àdìsí míì wá tó fi hàn yín pé ọba àti sọ̀kalẹ̀ síbì kan bí nìsín ìlú tó ń lọ gangan lóde ó sì lánìí pé lẹ́kọ̀ọ́ tó lọ yìí ó ní ọ̀la ọ̀túnla lọ́mọ lọ ajẹ́pọ̀ ní àtọ̀lá tó ní agbọ́pọ̀ màsí kọ́sù sótú mi máa ṣe jẹ́mọ̀ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ tá à ń sọ̀rọ̀ àsìkò sọ láti dọ̀họ̀ bí kápọ̀ wá mọ́ṣáláṣí ọwọ́ àṣẹ sọ láti lẹ́yìn máa wọ́n ṣe rákà mẹ́rin wọ́n ṣe sálámà ìwọ́ tó dìde oṣù kọ́mà ó lè ṣe sọ láti làásùrì tẹ̀ wọ́n ṣe sọ láti magrib lẹ́yìn máa bẹ́ẹ̀ ṣe sálámà tó dìde oṣù kọ́mà oṣù rákà méjì tẹ̀ sọ láti láìṣà ní tá à ń sọ̀rọ̀ tó ọmọ kíkó náà lọ́lọ́ sáàsọ pé ìgbà tó ti dẹ́kun yẹn ọkàn máa ṣe kọ́sùrù ni ọ̀gbọ̀dọ̀ ṣe jámù ní tá à ń sọ̀rọ̀ tó o ṣe jámù àbí òní ṣe jámù àbí kọ́sùrù lásán eléyìí tí àwọn ọmọ akéwù Malik Najara Madina gbà wá òun náà ní kí wọ́n sọ wípé ọba àmà wà lórí ìrìn ọba àti dé síbi tó ń lọ tó sì ní ìdájọ́ onírìn àjò ó tún máa ṣe jámù. bàbá tẹ̀síwájú ń dọ́mi lórí ẹ̀rí wọn àbí Allah azza wa jalla kó sì àlékún àgbáyé fún wa nínú ẹ̀sìn wa ó ràn wá lọ́wọ́ láti máa fi àwọn nǹkan tá à ń gbọ́ yé sí wa o subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk nítorí wọn bẹ̀rẹ̀ kùsùn. wa alaikum salaam. àwọn ẹni tí ó ṣe pé wọ́n dá sí ọ̀rọ̀ nípa fiqh àwọn náà láwọn ọ̀rọ̀ tá a máa ń kà tí wọ́n máa ń kọ́ sínú tíran bàtà àwọn ọmọ kí Imam Malik wọ́n pọ̀ ní biladul Maghrib àwọn tí wọ́n jẹ́ ọmọ kí rẹ̀ àtàwọn tó kọ́ kí lọ́dọ̀ wọn wọ́n pọ̀ ní biladul Maghrib yìí ṣe Misr alẹ́sàn biladul Maghrib yẹn náà ní pé láti bí Misr Libya Tunisia Algeria Morocco tó fi dé Andalus Spain so àwọn tó kẹ́kọ̀ọ́ Imam Malik wọ́n pọ̀ bẹ́ẹ̀ jù rẹ́nà lẹ́sìn rí pé fẹ́kọ̀ọ́ Imam Malik ó tàkà púpọ̀ ní gbogbo Áfíríkà ń bẹ̀yẹn pàápàá jùlọ lágbọn Northern Africa tó fi dé Spain tó bá tún wá sí South Sahara ẹtùn rí pé madhab Imam Malik ó tún tàkà púpọ̀ níbẹ̀ so Ibn Abi Zayd al-Qayrawani so ara Qayrawani làwọn ní Tunisia nínú àwọn tí wọ́n kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn ẹni tá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ Imam Malik ni wọ́n wà wọ́n sì mọ̀ nípa fíkò Malikiya débi pé wọ́n pè wọ́n ní Malik as-Saghir Malik kékeré so eléyìí túmọ̀ sí pé kódà ó fi fẹ́ débi pé ìgbà tí fíkò Malikiya tí kò ráyè jókòó dáadáa ní irú Saudiya náà ó dàbí ìgbà tí gbogbo ẹ̀ ọ lọ sí Maghrib gbogbo ẹ̀ lọ sí Maghrib lẹ́fẹ̀ẹ́ pé tẹ́bá dé Libya fíkò Malikiya náà ń tẹ̀lé Tunisia Algeria bákan náà Morocco Mauritania Senegal títí tẹ́fì dé Nàìjíríà bíi Guinea Conakry bákan náà Sierra Leone Liberia Benin Republic Ghana gbogbo ẹ̀ tẹ́sà fi dé Nàìjíríà tí wọ́n bí
sọ́yà rí pé fíkò máàlìkì náà lọ tán kámẹ́rà náà. Alaikum salaam. nípa obìnrin pé ó ní oyún tó bàbá ni wọ́n ti bímọ bàbá ni lọ́dọ̀ wa pé tó kó pọ́sibú pé tó bá tún ní oyún ni ó lè bí sí complication tó máa ó lè pọ́sibú ó lè mú ìyí lọ́dọ̀ wa pé bí a tó bá ti mọ̀ tán kó wá nǹkan ṣe sí àti pé ohun obìnrin pé ó lóyún lọ́wọ́ báyìí lọ́dọ̀ wa pé ó lè bí sí complication pé pọ́sibú àmì ó lè ju ẹ̀mí. Àkọ́kọ́ Islam kò fara mọ́ nígbà tó obìnrin bá lóyún bá máa sẹ́yìn nítorí pé ẹ̀mí kan olú ẹlẹ́dàá oṣù gbà kẹ́mi ọ̀tọ̀wọ̀ wà bọ́ torí ọ̀dọ́wọ́ obìnrin tó lóyún gbogbo wàràwàrà gbogbo garagara tó jẹ́ kó yán bàjẹ́ mọ́ nú kò ṣọ́ra fún un nítorí pé bó ti ṣe dúró lára rẹ̀ wọ̀ ọ̀mà tó bá jẹ́ pé ìwọ lọ́mọ jẹsẹ̀ mọ́lẹ̀ lọ́mọ ṣọ́ra rẹ̀ mọ́bì kan lọ́sà máa ṣèṣe pé kọjá bọ́ ó dájú pé ọgbà dájọ́ pé wọ́n lọ pààyàn akramakumullah tó bá jẹ́ pé oyún wọ́n wà ní kò tó lè mẹ́mìí ẹni tó ní lọ táwọn ẹni tó sì jẹ́ olùṣètọ́jú àwọn aboyún bá wọn bá jẹ́ ẹni tó ṣe fọkàn tán tó ṣe fọkàn tẹ̀ tọrọ wọn sì gbà wọlé ẹ jẹ́ mùsùlùmí tọ́jú olódodo tí èso pòrọ tọba léèyàn méjì nínú wọn tí wọn bá wí pé oyún yìí tí wọn bá yọ ó lè ṣe sábàbí ikú ìyá tó lóyún tí a bá ti lè gbà wọn gbọ́ pé tí wọn sọ irú wọn ní parọ́ òfin ṣẹlẹ̀ ọbìnrin sí nítorí ká sọ ẹ̀mí tó dájú ó lágbára ju ká máa wọ́nà pé kẹ́mi tí ò tí ì dájú bí ó wáyé bí ò ní wáyé ọjọ́ pọ̀ ńlá fásitì lẹ́fọ̀ tàbí òye wa torí pé al-yaqīnu lā yazūlu bi-shakk ní tó dájú àwọn ò ní bàjẹ́ nítorí nǹkan tó ṣe pé kò tí ì dájú ìyẹn pẹ̀lú májẹ̀mú parí medical doctor mùsùlùmí méjì ló ṣe gbàgbọ́ ìdí tí wọ́n fi sọ pé ẹni tí ì ṣe mùsùlùmí ni pé àkọ́kọ́ à ń fi ẹ̀sùn kàn wọ́n wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà òwú káwọn mùsùlùmí pọ̀ òwú ká pọ̀ ìkórìíra àti ìbànújẹ́ ni fún tí bá ti rí pé àwọn mùsùlùmí pọ̀ tó tẹ́lẹ̀ náà náà wọ́n náà tó ń fi dín wa kù tó wá tó wá rí nǹkan kan ó lè má tó nǹkan tó mu sọ tó wíwù àmọ́ òun yóò fẹ́ látẹ́gùn tó fi tóbi táàfin ní àǹfààní àti sẹ̀sápà ní sè torí ẹ̀ tó bá pa àwọn mùsùlùmí ló wí bẹ́ẹ̀ kò sí wàhálà mẹ́ torí pé irú wa ni mùsùlùmí tí ò bá jẹ́ mùsùlùmí náà rádaràdá o tó ti lóun kọ́wé kan tó ti pa ìsìláàmù tì yọ kí tó máa ń sọ̀rọ̀ ìsìláàmù yọ máa yín mú ni ó ti sẹ́ẹ̀tì mú rẹ̀ sí kọ́ máa yín ìṣòro àwọn eléyìí tó bẹ́ẹ̀ náà ní dáhùn ẹlẹ́ẹ̀kejì ẹni tó ti bímọ ṣe ó tó kó sinmi torí kọ́ mọ́ba yí wọ́n àwọn ẹni tó ṣe fọkàntán táwọn ẹni tó ṣe fọkàntán náà bá ti rí kò sí wàhálà náà.